Africa Content TV. Mo kí gbogbo ìlú Ìbàdàn, mo kí gbogbo Mùsùlùmí ní Nàìjíríà, Adéyìnbá bẹ́ẹ̀ bá délé. Mo bọ̀ kí n sílé ẹ̀kọ́ àlàfẹ́ra. Bàbá mú mi kíni Àjàní Bello. Onínú rẹ̀ bá kú. Òtútù mú gbogbo ayé. Bẹ́ẹ̀ni rẹ̀ bá lọ láwùjọ, àwọn èèyàn bọ̀ ṣẹṣẹṣẹṣẹ. Ojú ọlọ́wọ́ bá bá lọ, ẹ̀rù á bá gbogbo èèyàn. Ìgbà yẹn kọ́kọ́ lòye máa sọ, tó bá ní ikú ń bẹ̀ o. Akíndìyàn ẹ̀kọ́ àlàfẹ́ rà mí. Ìgbà tí kò bá mú ilé Àjàní Bello. Al-Qur'ani ògbọ́mọ aṣáárẹ̀. Torí kan pàtàkì nínú ẹni tó ń fi Kùránì jagun. Àjàní Bello àwọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá.